Victory CC kọjá ìpèsè iná ọba nìkan. Ó jẹ́ àǹfààní fún ìsopọ̀ ìlọsíwájú gbogbo iṣẹ́ rere bẹ̀rẹ̀ pẹ̀lú èròǹgbà láti ṣe àṣeyọrí. Èyí ni àjọ TCN ṣe láti fi kárí gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndú ilẹ̀ yìí. Èyí ni ìrìn àjò àṣeyọrí náà. Eléyìí ni Victory CC. Ètò Victory 60 jẹ́ ètò tó mú àwọn ọmọ Nàìjíríà rí àwọn òkòòjọ̀kan àṣeyọrí TCN nípa ìpèsè iná ọba. Ó ṣe àlàyé ibi tí ìpèsè iná ọba ti bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti pèsè rẹ̀ títí dé ibi tí wọ́n ti kó lọ sí ọ̀dọ̀ àwọn tí yóò pín fún ìlò àwọn aráàlú yálà àwọn ilé-iṣẹ́ tàbí lílò nínú ilé. Láti ara àwọn irinṣẹ́ tó dára, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ètò Victory 60 yóò máa ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ojúṣe àjọ TCN gan láti lè mú ìgbáyégbádùn bá àwọn aráàlú. A fẹ́ kí ẹ rí mọ̀ wípé TCN ní okùn tó so aráàlú papọ̀ mọ́ ìpèsè iná ọba. TCN mọ pàtàkì ìpèsè iná ọba àti bí ó ṣe múmú tó lọ́kàn àyà aráàlú sí. Àjọ TCN mọ̀ wípé ìpèsè iná ọba ní ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè kan. Gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ okùn tó so ìpèsè iná ọba àti pínpín rẹ̀ papọ̀, TCN gbọ́dọ̀ rí wípé wọ́n pèsè iná ní odidi fún àwọn ilé-iṣẹ́ apínnáká káàkiri lórílẹ̀-èdè yìí. Láti ìgbà díẹ̀, àjọ TCN ti gbé ìgbésẹ̀ akin láti rí wípé iná ọba dúró dáadáa, ṣe ìmúgbòòrò rẹ̀ àti rí wípé ó bá ìgbà mu nípa àwọn òpó wáyà tó wà káàkiri. Kì í ṣe wípé àwọn àṣeyọrí wọ̀nyí fi ẹsẹ̀ orílẹ̀-èdè múlẹ̀ dáradára, ó tún jẹ́ àtìlẹ́yìn fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìgbé ayé ìyàtọ̀ bá àwọn aráàlú. Ọ̀kan lára àṣeyọrí àjọ TCN ní ìmúdúróṣinṣin iná ọba àti ṣíṣe àtúnṣe àwọn irinṣẹ́ ìpèsè náà lóòrèkóòrè. Bẹ́ẹ̀ ni wọ́n tún ná owó ribiribi fún ìpèsè àwọn irinṣẹ́ iná ọba nípa àwọn ètò tó dára pẹ̀lú àwọn ọlọ́kan-ò-jọ̀kan ìgbésẹ̀ èyí tí ó mú ìyàtọ̀ bá ìpèsè iná ọba. Nǹkan tó mú lọ́kàn àyà àjọ TCN ni kí iná ọba dúró dáadáa. Ní ọdún kọjá, a ní ìṣòro pẹ̀lú àwọn irinṣẹ́ wa. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ló dẹnu kọlẹ̀. A jókòó láti ṣàyẹ̀wò àwọn ìpèníjà wọ̀nyí. Bẹ́ẹ̀ ni a wá ọ̀nà àbáyọ sí bí iná ọba yóò ṣe dúró dáadáa. Lára nǹkan tí a ṣe ni wípé a pààrọ̀ àwọn irinṣẹ́, a ṣe àtúnṣe àwọn wáyà àgbénáká wa. A ṣe àfikún agbára àwọn transformer. Eléyìí ṣe ìrànlọ́wọ́ fún wa. Láti ìgbà tí ọdún yìí ti bẹ̀rẹ̀, kò sí irinṣẹ́ wa kankan tó dẹnu kọlẹ̀. Bẹ́ẹ̀ ni à ń gbàdúrà kí Ọlọ́run ràn wá lọ́wọ́ láì kò ní sí wàhálà kankan ní ọdún yìí. Ní ọdún yìí bákan náà nìkan, a ti ṣe àgbékalẹ̀ nǹkan bí 100 transformer èyí tí irú rẹ̀ kò tíì wáyé rí. Nínú 100 transformer tí a ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ yìí, 5 nínú rẹ̀ jẹ́ 300 MVA. A kò ní irú àwọn èyí tẹ́lẹ̀. Lára àwọn ibi tí àwọn 5 yìí wà ní Lagos, Bauchi, Kano àti àwọn ibòmíràn. Àtúnṣe àwọn àtúnṣe wáyà àgbénáká wa. A pààrọ̀ àwọn èyí tí ọjọ́ ti lọ lórí wọn sí àwọn èyí tí ó lágbára ju èyí tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan tí a ṣe wọ̀nyí jẹ́ kí iná ọba dúró dáadáa tí a kò sì rí ìdíwọ́ kankan. Ẹ̀wẹ̀, àjọ TCN níṣẹ́ takuntakun nípa ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ lọ́wọ́. A kọ́ ọ́fíìsì tuntun ní gbogbo àwọn ẹkùn tí a ní káàkiri ilẹ̀ yìí. A ṣe àtúnṣe àwọn control room wa. Bẹ́ẹ̀ ni a tún ṣe dáàbòbò àwọn transformer wa pẹ̀lú. Orúkọ mi ni Engineer Kúyẹ̀ EO, ọ̀gá ní ẹ̀ka wáyà fún ẹkùn Lagos. Ibi tí a wà yìí ní ìsọlọ̀ 132 kV stations. Àwọn nǹkan tí a ń ṣe níbí lóyìn ṣíṣe àgbékalẹ̀ isolator fún transformer T2 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé síbí. 60 MVA transformer yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ni a ní ìsọlọ̀ fún 132 kV station. Àwọn tí yóò jẹ àǹfààní rẹ̀ ní Lagos Airport, Ìdí Àràbà kejì, ìsọlọ̀ local. Àwọn ní ọjà ìsọlọ̀ Ládìpọ̀ títí ó fi dé
Òṣòdì. Bẹ́ẹ̀ ni a ní agbègbè Mushin tí yóò jẹ́ àǹfààní transformer yìí. 30 MVA ni transformer tó wà níbẹ̀ tẹ́lẹ̀. Ní ìbámu pẹ̀lú ìmúgbòòrò àjọ TCN, a gbé ìyẹn kúrò tí a sì pààrọ̀ rẹ̀ pẹ̀lú 60 MVA transformer. A ti ṣe àgbékalẹ̀ rẹ̀, ṣùgbọ́n isolator tí yóò mú ló ní ìpèníjà díẹ̀. A gbọ́dọ̀ pààrọ̀ rẹ̀ pátápátá, èyí tí kò ní lè máa fún àwọn ní ìṣòro. A bá gbéná sí orí rẹ̀ tán, láìpẹ́ yìí iṣẹ́ yóò parí lórí rẹ̀. Èkó àti Ìkẹjà náà yóò jẹ́ àǹfààní transformer yìí nítorí àárín ibùdó amúnáwá ni èyí wà. Láàárín Ìkẹjà àti Èkó tó bá gbé ẹrù kúrò lórí àwọn agbègbè yìí, kò ní sí àní-àní. Ẹ̀ka Disco Èkó àti Ìkẹjà yóò jẹ́ àǹfààní rẹ̀. A wà ní Ìtìrẹ 132 kV ibùdó amúnáwá kékeré. Wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé 60 MVA transformer tuntun sí ibí yìí ni. Pẹ̀lú àfikún transformer yìí, àpapọ̀ agbára tí ó wà níbí yóò jẹ́ 130 MVA dípò 70 MVA tó wà tẹ́lẹ̀ kí ó tó di wípé wọ́n gbé tuntun yìí wá. Pẹ̀lú tuntun yìí, a ó lè fún agbègbè Àgọ́ ní iná, agbègbè Àmúwò, Láwánsìn, òpópónà Ìjẹ̀ṣà, òpópónà Àgọ́, Ìtìrẹ. A lè pèsè 20 megawatt báyìí ní agbègbè Ìkẹjà àti Èkó. Àjọ TCN tó ti ṣe ìmúgbòòrò fún ìpèsè iná ọba sí 8,005 megawatt tí wọ́n rí wípé ìpèsè iná ọba ní odidi láti ọ̀dọ̀ àwọn tó ń pèsè iná lọ sí ọ̀dọ̀ àwọn iléeṣẹ́ àpínnáká láti lè jẹ́ kí ó dé ọ̀dọ̀ àwọn tí yóò lò ó. Àṣeyọrí kò ṣe lẹ́yìn àfojúsùn àti ètò ọjọ́ iwájú nípa kíkó àwọn wáyà àgbénáká káàkiri tó dúró dáradára láti ṣe àtìlẹ́yìn fún àwọn iléeṣẹ́ nílẹ̀ yìí àti àwọn ibi gbogbo yíká orílẹ̀-èdè yìí. Àjọ TCN ti parí àwọn ibùdó amúnáwá kéékèèké tí wọ́n sì fikún agbára èyí tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ti gùnlé ṣíṣe àtúnṣe àwọn wáyà àgbénáká tí wọ́n sì tún fa àwọn wáyà tuntun mìíràn láti lè jẹ́ kí ìpèsè iná ọba kárí. Ìpèsè àwọn ibùdó amúnáwá kéékèèké yìí tó bẹ̀rẹ̀ láti ẹ̀ka Àbújá jẹ́ ìgbésẹ̀ láti lè máa fún àwọn aráàlú ní iná ọba ní àríwá, gúúsù, ìlà oòrùn tàbí ìwọ̀ oòrùn. TCN ṣe ìmúgbòòrò àwọn dúkìá wọn nípa ìpèsè iná ọba ní òdìdí fún gbogbo àwọn iléeṣẹ́ àpínnáká yíká orílẹ̀-èdè yìí. Àwọn alájọṣepọ̀ alátìlẹ́yìn èyí tí kò yọ Báńkì Àgbáyé sẹ́yìn, Báńkì Ìdàgbàsókè Ilẹ̀ Áfíríkà AFD àti àjọ Japanese tí wọ́n ń pè ní JICA ni wọ́n ṣe àtìlẹ́yìn fún àjọ TCN pẹ̀lú owó àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ TCN. Ìmúgbòòrò àwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́ ni ṣíṣe àwọn irinṣẹ́ wọn bíi ti ìgbàlódé, pípààrọ̀ àwọn èyí tí ọjọ́ ti lọ lórí wọn àti àwọn nǹkan èyí tí yóò mú ìyàtọ̀ bá ìpèsè iná ọba àti láti lè jẹ́ kí ìyàtọ̀ wà nípa ìpèsè rẹ̀. Iṣẹ́ kan pàtàkì tí a ń ṣe lọ́wọ́ ni à ń pè ní SCADA, èyí tí ó jẹ́ wípé Báńkì Àgbáyé ló ṣe agbátẹrù rẹ̀. Iṣẹ́ ti rìn jìnnà lórí rẹ̀, a ti ṣiṣẹ́ dé ìdá 60 sí 70 báyìí lórí rẹ̀ pẹ̀lú. Ní àwọn ibùdó kéékèèké mìíràn, a ti ṣe nǹkan tí à ń pè ní automation káàkiri. Bẹ́ẹ̀ ni a ti kọ́ àwọn grid kéékèèké, a ti fi àwọn ẹ̀rọ ayàwòrán síbẹ̀ bákan náà káàkiri láti lè máa rí gbogbo nǹkan tí ó ń lọ níbẹ̀. Gbogbo èyí ni a ṣe láti ní àwọn irinṣẹ́ ìgbàlódé ní àwọn ibùdó amúnáwá wa. A wà ní ẹkùn Lagos, Ìjọra 132 kV. Ibùdó yìí ní agbára 2x30 MVA àti 1x60 MVA. Àkànṣe iṣẹ́ Báńkì Àgbáyé ni. Iṣẹ́ ti parí lórí rẹ̀. A wá síbí láti wá gbé iná lé fún ìlò àwọn aráàlú, fún àwọn oníbàárà wa ní agbègbè yìí. A ti gbé iná lé báyìí. Nǹkan tí èyí túmọ̀ sí ni wípé agbára iná tó wà
níbí yìí ti pọ̀ sí ju bí ó ṣe rí tẹ́lẹ̀ lọ 160 MVA pẹ̀lú èyí tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀. Ìyẹn ni wípé àpapọ̀ rẹ̀ báyìí jẹ́ 240 MVA. A ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àkànṣe iṣẹ́ tí àjọ TCN ń ṣe lọ́wọ́. A gbèrò láti kó àwọn transformer ńláńlá 3 wá sí Lagos báyìí. Láìpẹ́ yìí a ó gbé sí agbègbè ọgbà ní agbègbè Lagos àti àwọn tó kù. A nírètí wípé iná ọba yóò dúró dáradára. Nǹkan tí èyí túmọ̀ sí ni wípé gbogbo nǹkan tí yóò yàtọ̀ yóò pèsè sí iṣẹ́ okòwò yóò sì máa lọ déédéé nítorí ìpèsè iná ọba ní ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè. Nǹkan tó dára ní èyí tí àjọ TCN ń ṣiṣẹ́ dáradára ní ẹ̀ka yìí. Ìjọba àpapọ̀ náà náwó gidigidi sí ìpèsè iná ọba kí àwọn ọmọ Nàìjíríà máa retí irú àwọn àkànṣe iṣẹ́ yìí. A sì ní ìrètí wípé yóò jẹ́ kí okòwò rọrùn nípa lílo iná ọba. Bẹ́ẹ̀ ni ìgbé ayé yóò sì rọrùn dípò lílo ọ̀nà mìíràn láti pèsè iná ọba. A dúpẹ́ fún Ọlọ́run a ṣẹ̀ṣẹ̀ gbé iná sórí transformer 100 MVA. Pẹ̀lú gbígbé iná sórí transformer yìí, agbára ìpèsè iná ọba tí a ní báyìí di 180 MW. Àwọn tí yóò jẹ àǹfààní rẹ̀ ní CLS Marina àti agbègbè rẹ̀, Ìdúmàgbò, Ìjọra, Causeway. Báńkì Àgbáyé ló ṣe agbátẹrù rẹ̀ kí àwọn ọmọ Nàìjíríà máa retí iná ọba nítorí àwọn tí kì í rí iná tẹ́lẹ̀ yóò máa gbádùn iná ọba báyìí. Gbogbo àwọn ará ìlú ni yóò máa jẹ àǹfààní rẹ̀ báyìí. A ó lè máa fún àwọn ilé iṣẹ́ gbogbo tó wà ní agbègbè yìí ní iná ọba. Ọ̀wọ́jà àjọ TCN kọjá orílẹ̀-èdè Nàìjíríà o gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn tó ń pèsè iná ọba ní ìwọ̀ oòrùn Áfíríkà. Àjọ TCN kó ipa pàtàkì lórí ìpèsè iná ní ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà láti ara ìsopọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè àmúlégbè wọn bíi Niger, Benin àti Togo. Orílẹ̀-èdè Nàìjíríà ń kó ipa pàtàkì nípa ìfọwọ́sowọ́pọ̀ ìpèsè iná ọba ní ìwọ̀ oòrùn Áfíríkà. Wọ́n ṣe àtìlẹ́yìn fún ìdúróṣinṣin iná ọba, ìdókòwò àti ìrẹ́pọ̀ láàrin àwọn orílẹ̀-èdè tó wà ní ìwọ̀ oòrùn Áfíríkà. Eléyìí jẹ́ kí ilẹ̀ Nàìjíríà jẹ́ aṣíwájú nípa ìdàgbàsókè iná ọba. Nígbà tí iṣẹ́ yìí bẹ̀rẹ̀ ní ọdún 1976, a ní 5 MVA, a sì ní wáyà 32 kV feeder nígbà náà tí a ń lò fún ìlú Birnin Kebbi ní iná ọba, tí iná tó ń jáde nígbà náà sì kéré jọjọ. A ní Niamey 132 kV line, Sokoto 132 kV line. Ọdún 1984 sí 1985 ni wọ́n ti fún ìlò àwọn aráàlú nígbà náà. Ní báyìí a ti ní 150 MVA transformer pẹ̀lú méjì 90 MVA. Agbára ibùdó yìí báyìí jẹ́ 2 by 90 MVA àti 150 MVA. Orílẹ̀-èdè Niger ní 150 MVA yìí ń ṣiṣẹ́ fún, ìyẹn Niamey TS2. 90 MVA àkọ́kọ́ ń ṣiṣẹ́ fún Sokoto, nígbàtí 90 MVA kejì ń ṣiṣẹ́ fún Birnin Kebbi àti agbègbè rẹ̀. Lára àwọn ibi tí ọwọ́jà rẹ̀ dé dúró ní Birnin Kebbi, Sokoto àti Niamey. Nítorí láti Birnin Kebbi ní Niamey ti ń gba iná ọba láti ara 132 kV line. Bákan náà fún Sokoto, láti Sokoto 13 kV line tún lọ sí Talata Marafa ní ìpínlẹ̀ Zamfara.
nǹkan tó múmú lọ́kàn àyà àjọ TCN ní ìmójútó àwọn wáyà àgbénáká ìmúgbòòrò àti ṣíṣe àtúnṣe àwọn ibùdó àmúnáwá èyí tí wọ́n ń pè ní NEGMAP. Ìgbésẹ̀ yìí fọ́nká mọ́ àwọn nǹkan mẹ́ta: rí wípé àwọn èyí tí ó wà nílẹ̀ dúró dáradára, ìṣe ìmúgbòòrò àwọn iná ọba láti lè bá ìbéèrè àwọn tó nílò rẹ̀ mu, àti ṣíṣe àtúnṣe àwọn èyí tí ọjọ́ ti lọ lórí rẹ̀ sí ti ìgbàlódé. Láti ara NEGMAP yìí, àjọ TCN ti bá wọn ṣe àwọn irinṣẹ́ tuntun èyí tí ó ní àwọn irinṣẹ́ ìgbàlódé tí ó sì jẹ́ kí ìyàtọ̀ bá ìpèsè iná ọba. Ètò yìí ti jẹ́ kí ètò ìpèsè iná ọba rọrùn tí ó sì ń ṣe fún ìlò rẹ̀ kò sí àní-àní. Ó tún mú ìyàtọ̀ ọjọ́ iwájú wá láti ara ìmúdúróṣinṣin ìpèsè iná, ìmúgbòòrò rẹ̀ àti fífi ọwọ́ sowọ́pọ̀. Bẹ́ẹ̀ ni ṣíṣe àgbédání NEC àṣeyọrí àjọ TCN kò ṣe lẹ́yìn ìpinnu tó dára, àyípadà rere àti àwọn irinṣẹ́ ìgbàlódé. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ibùdó amúnáwá kéékèèké tuntun àti transformer tuntun, ṣíṣe àtúnṣe àwọn wáyà àti àwọn òkò òjọ̀kan ìgbésẹ̀ tí wọ́n gùn lé. Èyí jẹ́ kí ìyàtọ̀ bá ìpèsè iná ọba. TCN ń jẹ́ kí ààlà orílẹ̀-èdè Nàìjíríà jọ nípa ìpèsè iná ọba ní àwọn ilẹ̀ káàkiri, ní àwọn ilé-iṣẹ́ àti ọ́fíìsì. Iná ọba ti ń di ìrọ̀rùn. Àjọ TCN ń ṣiṣẹ́ takuntakun láti kó àwọn ibùdó ìpèsè iná ọba fún àwọn ilé-iṣẹ́ àpínnáká láti lè jẹ́ kí ẹ rí iná ọba lò. Gbogbo ẹkùn kọ̀ọ̀kan ló ní ètò tiwọn. Àwọn ni wọ́n ń ṣe ètò ìmójútó irinṣẹ́ wọn gẹ́gẹ́ bí àlàkalẹ̀ wọn. Àwọn mìíràn ń ṣe tiwọn ní oṣooṣù, àwọn mìíràn ń ṣe tiwọn ní oṣù mẹ́ta nígbà tí àwọn mìíràn sì ń ṣe ìmójútó àti àtúnṣe irinṣẹ́ tiwọn ní oṣù kọ̀ọ̀kan àbọ̀. Gbogbo ẹkùn kọ̀ọ̀kan ló ní ètò tiwọn, bẹ́ẹ̀ ni wọ́n sì ń tẹ̀lé dáradára. Ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ ṣe ìmójútó àti àtúnṣe wọn, wọ́n á jẹ́ kí àwọn aráàlú mọ̀ kó má bàa kó ìpalára bá wọn. Eléyìí sì máa ń jẹ́ kí iṣẹ́ wọn rọrùn. Bẹ́ẹ̀ ni kì í sí wàhálà kankan rárá. Pẹ̀lú ìmójútó yìí, ó jẹ́ kí àwọn irinṣẹ́ wa wà ní dáradára. À ń ṣe ìmójútó àti àtúnṣe àwọn irinṣẹ́ wa níbí láàrin ọjọ́ méjì. À ń ṣe ìmójútó àti àtúnṣe lórí àwọn transformer náà lónìí. Gbogbo ìgbà ni a máa ń ṣe láti ṣe àyẹ̀wò ipò tí àwọn irinṣẹ́ wọ̀nyí wà lójú náà àti lè jẹ́ kí wọ́n wà nípẹ́ fún ìlò àwọn aráàlú. A kì í jẹ́ kí ó dẹnu kọlẹ̀ kí ó tó di wípé à ń ṣe àyẹ̀wò rẹ̀. A ní ẹ̀ka mẹ́ta: a ní system line, general maintenance àti control department. Gbogbo ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta ló ń ṣiṣẹ́ nípa ìmójútó àti àyẹ̀wò àwọn irinṣẹ́ wa. Ẹ̀ka kọ̀ọ̀kan ló ní iṣẹ́ láti ṣe nípa àtúnṣe àti ìmójútó àwọn irinṣẹ́ wa. Gbogbo àwọn irinṣẹ́ wọ̀nyí ni wọ́n yẹ̀wò fínífíní láti rí wípé gbogbo rẹ̀ dúró dáradára. Ní ẹkùn tí a wà yìí, à ń rí wípé gbogbo nǹkan tó yẹ ni à ń ṣe láti jẹ́ kí àwọn aráàlú rí iná ọba lò dáradára. Agbára tí àwọn wáyà ní jẹ́ take two all over. Agbára tí àwọn wáyà yìí ní jẹ́ 142 megawatt tẹ́lẹ̀. A ní line méjì tó wà lẹ́gbẹ̀gbẹ́ ara wọn. À ń lo ọ̀kan fún ìpààrọ̀ èkejì. Èyí ló máa ń dàbí ẹni wípé kì í sábà sí wàhálà kankan nígbà tí iná bá lọ tàbí nígbà tí iná bá ní ìṣòro tí a bá ń ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́. À ń lo line kejì láti máa fi gbé iná kọjá kí àwọn aráàlú kó má bàa ní ìnira kankan nígbà tí a bá ń ṣe lórí wáyà kan lọ́wọ́. A ní àfojúsùn pé àwọn ọ̀bàyéjẹ́ lè ba àwọn wáyà yìí jẹ́ tàbí kí wàhálà kan ṣẹlẹ̀. Eléyìí ni a fi máa ń ní àwọn line méjèèjì tàbí kí a ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣòro mìíràn tí ó bá kọlu àwọn line wa. Bí line kan bá ti ní ìṣòro, a ó bọ́ sórí èkejì. Èyí kò ní jẹ́ ìnira fún àwọn aráàlú, wọn yóò sì lè máa ní iná ní ìgbà gbogbo. Àjọ Transmission Company of Nigeria dúró fún ìmúdúróṣinṣin iná ọba
ìmúgbòòrò ìpèsè iná tí wọ́n sì ń wà ní ìmúrasílẹ̀ fún ọjọ́ iwájú nítorí bí iná ọba bá dúró re ní orílẹ̀-èdè yìí yóò mú ìlọsíwájú dé bá a. Ètò Beach360 ló ti ń wá sí ojú móhùnmáwòrán yín. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. Ètò yìí jẹ́ kí gbogbo nǹkan tí àjọ TCN ń ṣe súnmọ́ yín dáradára nípa ìpèsè iná ọba ní Nàìjíríà. Orúkọ mi kò yí padà, Stephanie Odeani. Ó dìgbà kan náà.